Welcome. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ kú weekend. Àlàáfíà kọ́ mo bá yín bí. Àlàáfíà náà ni wọ́n máa bá yín. Ojú yìí ti ọjọ́ ojú òní tì yín. Lágbára Ọlọ́run ẹ ní ṣìrìn. Àṣàsí ayé ò ní mú yín. Ẹ mà ní bó lórí burúkú dòwò papọ̀. You are welcome to my program, to your program. Bàbá Èkìtì. Ọmọlẹ́yìn Bàbá Akíntóyè. Ọmọlẹ́yìn Olóyè Chief Sunday Ìgbòho Òòṣà. Táwọn kan pè ní Bàbá Òsénì. You are welcome. Mo kí yín lórúkọ Bàbá Professor Banji Akíntóyè. Bàbá dáadáa, àrólé Awólọ́wọ̀. Bàbá tó ṣe fi yangàn láwùjọ. Bàbá dáadáa. Díẹ̀ ló kù bàbá máa pé 90. Bàbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Bàbá tó lélẹ̀ tó kù nínú ayé ohun tó máa lò. Òun fẹ́ fi ṣe ọmọ Yorùbá lóore ni. Mo kí yín lórúkọ bàbá yẹn. Bàbá Professor Banji Akíntóyè. Ẹ máa wọlé ẹ ṣe ìyá mi Bùnmi Adélékè. Bọ́dà mi Táíwò Nú Àìṣọ̀lá. Ìyá mi Júmi Àwo bí n pé ó tọ́jọ́ mẹ́ta yóò dára fún yín ojú òní tì yín. Mo kí yín lórúkọ Olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ààrẹ Jagunmólú of gbogbo Yorùbá land. Tó jẹ́ pé láìpẹ́ wọ́n á tún já ewé oyè lé bàbá mi lórí. Ààrẹ Jagunmólú of Ìkòyí Èkìtì. Bẹ́ẹ̀ ló máa rí. Ìgbòho ó máa ga. Gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ ẹ máa wálẹ̀ ni. Gbogbo abanijẹ́ olórí ẹ̀kọ́ oní abanijẹ́ ènìyàn tó ń bá nìyàn jẹ́ kiri. Níjọ́ tó bá ti dẹ́kun àti banijẹ́ la ó bà ọ́ jẹ́ o. Ẹ má bà wá jẹ́ o. Ẹni rè kì í bẹ́ẹ̀ ni rè jẹ́. Ẹ má bà wá jẹ́ o. Ẹni rè kì í bẹ́ẹ̀ ni rè jẹ́. Bẹ́ bá bà wá jẹ́ Olúwa sì máa tú wa ṣe ni. Ẹni rè kì í bẹ́ẹ̀ ni rè jẹ́. Mo kí yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ojúlówó ọmọ Yorùbá. A ó débi tí a fẹ́ dé. A máa gba orílẹ̀-èdè wa. Ọlọ́run dẹ̀ máa dá wọn bàbá méjèèjì sí. Iṣẹ́ rere tó ti bẹ̀rẹ̀ wọn á parí ẹ̀. Bàbá Akíntóyè àtolóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ gbọ́ ná kí lọmọ Adéyẹmọ ṣe fún yín? Ẹ gbọ́ ná kí ni bàbá Akíntóyè rà nígbà yín? Ẹ̀yin ọ̀dàlẹ̀. A sì ń jẹ ti David Hamilton lọ́wọ́. Akálòlò gbẹ̀dú náà tún gbé títí ẹ̀ wọlé. Ẹ̀yin ẹni bí fàdárọ́rí. Kí lọmọ Adéyẹmọ ṣe fún yín? Kí ló dé tó jẹ́ wípé ń tẹ́yìn ò bá lè gbà, tẹ́yìn ò bá lè ṣe, lẹ̀ ń fẹ́ kọ́mọ Adéyẹmọ ó kira rẹ̀ bọ̀. Gani Adams ó kó àdánù. Tó o bá ṣe ìfẹ́ ti Yorùbá, ilẹ̀ Yorùbá ò lè gbé ẹ. Mo ti sọ, o gbà mí níyàwó, o dẹ̀ tẹ́ mi lọ́mọ pa, ṣùgbọ́n property àwọn bàbá wa méjì tó ń bẹ ní ìkáwọ́ ẹ̀. Tó o bá ti yọ̀ǹda ẹ̀ àjọ máa mú nǹkan lẹ̀ ṣùgbọ́n níjọ́ tó o bá ti yọ̀ǹda ẹ̀ ọkọ̀ ṣèfẹ́ ti Yorùbá di Ààrẹ Ọ̀nà Kakanfò o gbẹ́dọ̀ gbélẹ̀ and OPC kì í ṣe oyè ilé bàbá ẹ̀. Bí mo ṣe máa ń ṣe tí tọ́lọ́run máa fún mi lórí ọ̀fẹ́ kí n sinmi díẹ̀ bọ́dà mi Oyètúndé Rasheed Akàngbé you are welcome. Mo bá tún lọ sórí fóònù ni mo bá rí Awíkoko. Kí ni olóyè Ìgbòho rà nígbà ẹ̀? Ṣé torí pé o fẹ́ jẹ́ spokesman agbẹnusọ Ìgbòho? Tí Ìgbòho fún ẹ tó jẹ́ pé Koiki Media. Mo rò pé o ti ja ìjà yẹ títí ó ti sú ẹ ní. Kí ni bàbá Akíntóyè rà nígbà ẹ̀ gan?
let me say kí ni gbogbo àwọn tó ń ṣe Yorùbá nation that they believe in the leadership of Baba Akintoye àtolóyè Ìṣìgbòho kí náà rà nígbà Awíkókó ó dẹ̀ wọlé ayé ẹ Awíkókó oní Kampala èyí tó yẹ kó fi tẹ̀síwájú ẹ̀yìn ló ń padà sí kí lè rè ìdí torí ẹni bá ti fẹ́ fa ẹni tó bá wà lókè tó bá fẹ́ fà ṣubú òun gan ò ní ráyè tẹ̀síwájú lójijì ṣọ́ọ̀kì ló jẹ́ fún gbogbo irú àwa ẹ̀ nígbà tá a gbọ́ pé Saheed Ọmọbọ̀tá pé ó kú mo dẹ̀ ti sọ lórí program mi pé ó kú bíi 2 weeks tí Saheed Ọmọbọ̀tá máa kú ó pè mí bàbá Èkìtì àánú yín mà ṣe mí jọ́wọ́ lẹ fẹ́ gbọ́n ọmọ tí ò tó yín lọ́jọ́ orí ló rán yín iṣẹ́ kiri tó rán yín níṣẹ́ iṣẹ́ dé tòrútòrú mo wá ní ta lónítọ̀hún ó ní mo dẹ̀ ń pretend kí gbowó of course ó ní gbogbo yín pátápátá la máa lé lọ sí Kútọ́nù ó kù díẹ̀ Adélé máa tó wọlé gbogbo ẹ̀yin tẹ̀lé tẹ́lẹ̀ gbowó tẹ́ ń gbowó lọ́wọ́ olóṣèlú máa gbowó lọ́wọ́ olóṣèlú máa dẹ̀ máa sọ tí mo sọ síta ẹ̀rí pé olórí burúkú ni gbogbo wọn gbogbo yín pátápátá tẹ́ ẹ gbà fún ìyá wọn mú à gbogbo yín la máa lépo lọ sọ́dọ̀ Sunday Igboho ní Kútọ́nù àtàwọn ẹni tọ́wọ́ wa ò bá tó à ń lé lọ sí Kútọ́nù ètò wa bá wá tó àwẹ̀wọ̀n ṣẹ́wọ̀n pé dẹ̀tí sọ́gbà ẹ lọ pé àwọn tó máa kó sẹ́wọ̀n ó pọ̀ mo wá ní Saheed is better kó wára eré o onítìrí tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó rí Saheed onítìrí tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí kí lè àrí dánilójú tó lè fi hàn mí pé lóòótọ́ lónítìrí ṣiṣẹ́ Yorùbá ó ní kò lè yé mi ó kù díẹ̀ Adélé ń bọ̀ wúruwúruwúru ìwarawara 2 weeks later ládédé gbọ́ pé Saheed Ọmọbọ̀tá kú tẹ́ ẹ̀ bá gbàgbé ìjìnlẹ̀ ló kọ́kọ́ jáde síta tó ní wọ́n ti pa Saheed Ọmọbọ̀tá o wọ́n ti pa Saheed Ọmọbọ̀tá o. now nínú program níbi tó ti ń sí Saheed lénìí bóyá èní ni bóyá àná ni I don't know Awíkókó wá sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ ṣe Yorùbá nation àbádàn kiri kan níbi kan mo wá níwẹ̀ẹ́ tó bá ní àwọn tó ṣe Yorùbá nation wọ́n àbádàn Saheed Ọmọbọ̀tá Saheed ti dènà ẹwà tẹ́lẹ̀ ó ti tẹ̀lé àwọn dry nation lọ wọ́n ti sọ pé àwọn ò ṣe Yorùbá nation dry nation làwọn pèsè mistake tó ṣe nìyẹn Awíkókó ìgbàrà tó kú ń gbà ẹ́ lọ́wọ́ wọn ní wọ́n àbádọ́ Saheed sí Ghana o meanwhile àwọn bàbá yìí ló gbéra ń gbà ẹ́ lọ́wọ́ pé iṣẹ́ òótọ́ ni I could remember I called bàbá mi kan ọmọ borí owó pé bàbá nǹkan bẹ́ẹ̀ ni mo gbọ́ onírárá o bàbá yẹn dẹ̀ ṣàlàyé ipa táwọn kó ọmọ Yorùbá tó wà ní Ghana bọ́n ṣe ní kókó lọ bá wọn rìn ọmọ Yorùbá tó bá wọn gbé Saheed Ọmọbọ̀tá sí mọ́ṣúárì nípasẹ̀ àwọn world media àti àwọn bàbá mi Gani Alágbàlá àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ let me call it YSDM. ìgbà tó náà pariwo pé Ìgbòho òun ló pa kí ni Ìgbòho fẹ́ pé Saheed Ọmọbọ̀tá pa sí. èèkánná ló kéré lára olóyè Ìgbòho Saheed Ọmọbọ̀tá ò lè fatu. gbogbo yánmọ̀yánmọ̀ tí Saheed Ọmọbọ̀tá ṣe nígbà tó wà láyé kò tún ẹyọ kan lára wa. majority àwa tá a bá jọ wà nínú mídíà wọ́n mọ ipa tí Saheed Ọmọbọ̀tá kó pé ipa kàríkà shop ó ṣe Yorùbá nation torí owó ni ẹ ti gbàgbé dádì tó lóun lọ ṣe nílé Ifẹ̀ ó léye owó tó gba àfáà mi kan wà ní àfáà yẹn ní láyé tán bá ní wọ́n fẹ́ ṣe rálì níbi kan tó wò bá ti gbọ́ lẹ́nu olóyè Ìgbòho òun ò ní jáde síta àbẹ́lẹ̀ tó ló fẹ́ ṣe ní Kòròdú tó gbowó rẹpẹtẹ lọ lẹ́tà tó ní òun sọ́ọ́rì kì í ṣe rálì ló ń fẹ́ ṣe awareness ló ń fẹ́ ṣe àìgbóyìnbó iná ní problem òun àfikún yọ ẹnikẹ́ni kí lẹ wá ń lọ ikú ọmọ Saheed Ọmọbọ̀tá mọ́ ọmọ Adéyẹmọ lọ́rùn fún Awíkókó
tó o bá bẹ̀rù ara ẹ ò dẹ̀ bẹ̀rù ọjọ́ ọ̀la ẹ, ọmọ ẹni lọ́jọ́ ọ̀la ẹni torí ń tá bá ṣe lénìí àwa máa kẹsàn ọmọ wa náà tún máa kẹsàn ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ yìí Ìgbòho ló máa rẹ́yìn gbogbo yín Ìgbòho máa borí gbogbo yín ọmọdé yẹn máa borí gbogbo yín ẹ sáré àsákúni lórí ọmọdé yẹn mọ́ torí iṣẹ́ tọ́lọ́run ọba mìíràn á jẹ ẹni tó dẹ̀ rán ọmọdé yẹn mọ́ ń ṣẹ́ òun náà pè ní ọ̀ràn ọmọ níṣẹ́ fẹ̀yìntì tí ń gbé ọmọ rẹ̀ níjà tí ń sọ di àjẹ́ Saheed Ọmọbọ̀tá ti yọra ẹ̀ kúrò nínú group olóyè Ṣìṣẹ́dé ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Saheed Ọmọbọ̀tá ti yọra ẹ̀ kúrò lọ́dọ̀ bàbá Akíntóyè kí ló dé tẹ́ nípa ẹ fẹ́ gbé Saheed Ọmọbọ̀tá wá Nàìjíríà tó fi wá jẹ́ pé bàbá Akíntóyè lẹ́wà ló ń pè tó fi wá jẹ́ pé àtiwálé ọrùn olóyè Ṣìṣẹ́dé Ìgbòho lẹ́wà rọmọ lọ́rùn ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹni tó dìídì sọ wípé Ṣìṣẹ́dé Ìgbòho lè ní o òun ò lè bá ṣe mọ́ o Ṣìṣẹ́dé Ìgbòho òun tẹ̀lé Ṣìṣẹ́dé Ìgbòho nígbà tó lọ gbowó lọ́wọ́ olóṣèlú o bóyá olóyè Ìgbòho àti Saheed Ọmọbọ̀tá náà jọ lọ sọ́dọ̀ Tinubu lọ gba bí 50 million naira tí Gani wèrè ń sọ níjọ́wọ́n àná ẹni yẹn wá kó ẹ wá ní Ṣìṣẹ́dé Ìgbòho ló gbọ́dọ̀ gbókó ẹ wálé Dúpẹ́ Onítìrí tó ta ayé ẹ̀ páńkọ́ Dúpẹ́ Onítìrí tó sọ ayé ẹ̀ nù Dúpẹ́ Onítìrí tó fi owó tó fi tẹ Saheed Ọmọbọ̀tá wọnú kòtò mo sọ fún yín ìjọ mo ti délé ayé yẹn ká 1 million rí káàṣì níbo mo ti fẹ́ rí níbo ni mo ti fẹ́ rí níbo ṣé mo fẹ́ jí ni wọ́n fà mí náà ní 20 million naira mo yẹ mo ní mi ò fẹ́ ṣe bó orílẹ̀-èdè Yorùbá la fẹ́ gbà ṣe bí tá bá gbà tẹ́lẹ̀ ṣe bí èmi náà máa jẹ́ pé nípa àtìpínú ẹ̀ kò ní ìdìpẹ́ bribe mi lẹ́yìn tẹ́ bá ti fún mi ní owó kí n fi ra dátà bàbá Èkìtì fẹ́ lọ síbi bàbá yìí gba 10,000 gba 20,000 gba 50,000 ìyẹn ti tó ẹ má fún mi 20 million mo lè fẹ́ fi gbòótọ́ lẹ́nu mi ni ṣebí mo sọ fún yín pé wọ́n náà fẹ́ máa rán mi ká máa rán mi lọ sí Kútọ́nù kí n lọ máa gbọ́ ọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ kí wọ́n máa fún àwọn ó lé iye owó tó náà fẹ́ máa fún mi iṣẹ́ yẹn l'Ọmọbọ̀tá gbà náà rán Ọmọbọ̀tá níṣẹ́ dé ẹni tó rán Ọmọbọ̀tá níṣẹ́ dé tòrútòrú pariwo wọn Barije you are welcome ìyá mi Eunice Ládípọ̀ rí àánú gbà gbogbo yín bàbá mi Abímbọ́lá ẹni tó rán Ọmọbọ̀tá níṣẹ́ dé tòrútòrú pariwo kí ló dé tó fi wá jẹ́ Ṣìṣẹ́dé Ìgbòho lẹ wá ń pariwo kí ló dé tó fi pé bàbá Akíntóyè lẹ wá ń pariwo and thank God for one of my brother mi ò ní pẹ́ lórí program yìí níbi ìrìnkèrindò bàbá Èkìtì náà ni mo tún bá káàkiri ó dìgbà tá a bá gbáǹtà à ń fẹ́ ká tó nísìmí ní ká ọ̀yẹ́ bá dédé wọlé hello my brother ló wá ní bàbá mi òun lè sọ pé èní ni ọjọ́ nínú ń bàjẹ́ jù ìgbà ló kí ló ṣẹlẹ̀ ó ní òun kọ́ dédé bára ní conference kan ní wọ́n ní wọ́n ń si Saheed Ọmọbọ̀tá wọ́n náà bá pe olóyè wọ́n pe bàbá nǹkan báyìí ni bàbá sọ nǹkan báyìí lolóyè Ìgbòho sọ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ nìkan mo ní kí ló kan olóyè Ìgbòho pẹ̀lú ikú Saheed Ọmọbọ̀tá. Let me give you one example. Orlando wọ́n ní ó ní ẹ ṣe rere ẹ ṣe rere ẹ ṣe rere kó bá lè yẹ wá o mama ẹ ṣe rere o ẹ ṣe rere kó bá lè yẹ wá o. ẹ rántí ní ìgbà kan ọlọ́pàá mú Saheed Ọmọbọ̀tá òun àtọlọ́kadà kan Saheed Ọmọbọ̀tá ọlọ́pàá mú one of my brother Casmo TV ló pè mí pé bàbá Èkìtì òun máa gbọ́ fún information kan sí information èkó pé wọ́n ní wọ́n arrest Saheed Ọmọbọ̀tá mo ní kí ló ṣe for what kí ló dé ṣe tó fi mú ó ní kò yé òun o ẹja wádìí dáadáa gbàtà máa débẹ̀ làwọn á rí pé
Saheed ọmọ bọ̀tá gan ti ṣe fídíò síta tó mú ọwọ́ dání báyìí tẹ́jẹ̀ ń jáde lọ́wọ́ ẹ̀ àtòun àti ọlọ́kadà. Immediately I call Chief Sunday, èmi ni mo pe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà pé bàbá mi wọ́n ní yes mo gbọ́ pé wọ́n ti mú Saheed ọmọ bọ̀tá wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ máa kọ́ yín mo bá mi mú bọ̀ wọ́n ní wọ́n ti mú Saheed ọmọ bọ̀tá wọ́n ní kí ló ṣẹlẹ̀ mo ní kò yé mi náà wọ́n ní bàbá Èkìtì àwọn ò fẹ́ wà lára o Saheed ọmọ bọ̀tá o ó ti tẹ̀lé onítìrí lọ o àwọn ò mọ o àwọn dẹ̀ ti pé ó dàbí pé n tó fẹ́ nìyẹn àwọn ò dẹ̀ lè fọ́ọ̀sì ó ti tójú bọ́ àmọ́ wá ní bàbá tá a bá fi Saheed ọmọ bọ̀tá lẹ̀ bẹ́ẹ̀ wọ́n á máa gbé káàkiri pé ọlọ́pàá ti mú ìkan nínú àwọn ọmọ Sunday Ìgbòho ó ti di òkú lénìí tí n bá parọ́ mọ́ ó ń wò mí èmi ni mi ò rí olóyè dẹ̀ ní ìsókè ó ní kí n máa ń pe kásùmọ̀ kan béèrè police station yẹn a dẹ̀ pé police station àgbàtà mọ́ police station yẹn sọ́rí àwa pé olóyè pé bí bẹ́ẹ̀ ni àwọn olóyè ní òun mẹ́ni tó wà mẹ́ òun mọ DPO wọn mẹ́ immediately olóyè pé DPO yẹ ló jẹ́ ká mọ̀ pé ìjà ẹ̀bí ní Saheed ọmọ bọ̀tá ń jà lọ́wọ́ ó fẹ́ máa gbèjà ọlọ́kadà tí ò kàn tó tún wá lọ ṣe fídíò pọ̀ ọlọ́pàá ti là kíní kan mọ́ lọ́wọ́ ẹ̀ kíní kankan pé àwọn ṣáà ti bẹ̀ pé àwọn dẹ̀ sọ pé wá bí kíní kan fún àwọn ọlọ́pàá yẹn kan máa lọ nígbà tí Saheed ọmọ bọ̀tá máa jáde síta pé but tí ó bá tó ending wàá padà lọ bẹ̀ o òun máa ti settle gbogbo tó yẹ kí òun settle ń bẹ̀ wọ́n á lè close case file ẹ o wọ́n á lè close ẹ̀ tó dẹ̀ sọ pé okay bàbá mi ọmọ bọ̀tá dẹ̀ jáde síta nígbà tó máa jáde síta òun dúpẹ́ lọ́wọ́ bàbá òun Sunday olóyè Ìgbòho àwọn ló wá gbà ń kalẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá kíní kan níbí kan to the extent bàbá òun tó sick fún bàbá òun lówó wọ́n ṣe gbàgbà ẹ̀ nígbà tó máa di ọjọ́ kẹta Saheed ọmọ bọ̀tá yí òun padà pé ìgbà tó ọlọ́pàá mú ọpẹ́lọpẹ́ ìyá wọn mú òun ló wá gbà òun lẹ̀ òun ló wá ṣe gbà mọ̀mú lanu ni pé that is the sample of a good leader a good leadership ìyá yẹn máa kó wọn ó máa kó wọn wọ ibi tó yẹ kó wọn wọ ó dẹ̀ ti kó wọn wọnú dry nation now ó ti kó ọmọ bọ̀tá ó ti kó wọnú ilẹ̀ yẹ̀pẹ̀. ó ní bàbá yẹn ní ká tó bá ní rìnrìn àjò káwé ní tí a bá lọ apaniwà nílé apaniwà lọ́jà o káwé ní bárìn o ayé ṣòro. Onítìrí Black Lion Àjàkáyé Jimmy Boy Ìjìnlẹ̀ Marcus wọ́n ti Saheed ọmọ bọ̀tá wọnú kòtò ẹni tí ò sí tẹ́nìyàn yóò bá lẹ́ni tẹ́nìyàn ò rí ènìyàn ó mọ bó ṣe rìn. Saheed ọmọ bọ̀tá was not under the umbrella of Baba Akintoye. He was not under the umbrella of Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kílẹ̀ wá fi kú ẹ̀ àti gbé wálé láti Ghana kílẹ̀ wá fi ń rọ̀ mọ́ ọmọ Adéyẹmọ lọ́rùn sí kí ṣé ọmọ Adéyẹmọ ló rán lọ sí Ghana ni. When I have problem in Ekiti mo mọ ró tí gbogbo àwọn ọmọ Yorùbá tó ṣe Yorùbá nation tán play mo mọ ró òun ni ẹyọkẹyẹ lásán máa dúró pé I will never disappoint the Yorùbá race mo mọ ró tó pé ngbà tó mú mi déwájú ọlọ́pàá tó mú mi dé police station ọ̀gá ọlọ́pàá yẹ wò mí ó ní ṣé ìwọ ni bàbá Èkìtì mo ní bẹ́ẹ̀ ni ó ní òòjù báyìí lọ wọ́n ti pe fóònù mi pa látàárọ̀ òun kàn rò pé bóyá big man kan ní bóyá ara àwọn giant olóṣèlú ni kó máa bọ̀ kílẹ̀ máa rọ́ yìí mo ní mi òòjù báyìí lọ ó ní ìwọ it is you mo ní èmi ni bàbá Èkìtì olóhùn ò believe ẹni tó wá report mi ní police station ní òun ní ìwọ yìí AIG ti pè mí former AIG ti pè mí DPO ti pè mí superintendent ó ní ìwọ yìí àkàìmẹ́yẹ àwọn èèyàn tó ti pè mí lẹ́nìí ní bá gbé jókòó fún mi ní mo bá jókòó èmi náà mo bá dà bí ọba ní police station tó jẹ́ pé ìgbájúgbájú ló yẹ kán fi mú mi wọlé mo jọlá Yorùbá
ọmọ tí ò bá sí ní under umbrella èèyàn báwo lèèyàn ṣe máa káràmásìkí lèèyàn ṣe máa cover ẹ̀. Saheed Ọmọbọ̀tá was not under the umbrella of Ṣìṣẹ́dì ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Lóòótọ́ la jọ bẹ̀rẹ̀ Yorùbá nation ó bá wa nú Yorùbá nation ni. I could remember it started with Koiki as a warrior. Owó iná ló sọ di media ọ̀sán gangan. Owó iná ló tún gbé lọ sọ́dọ̀ Dúpẹ́ Onítìrí. Lójijì ló yọra ẹ̀. Fọ́tò tèmi àti ẹjọ́ yà ká tó mọ́jọ ya fọ́tò mọ́ tá a jọ yà níwájú ilé olóyè Ìgbòho wà lọ́wọ́ mi. Lójijì ló yọra ẹ̀ kó nínú umbrella. Ló yọra ẹ̀ kó nínú ààbò Ọlọ́run. Kí lẹ wá ń blame ọmọ Adéyẹmọ fún? Kí ló kan Sunday Adéyẹmọ pẹ̀lú ikú Saheed Ọmọbọ̀tá? Ó yẹ kí Sunday Ìgbòho ó yẹ kó arrange bó ṣe máa gbé wálé láti Ghana. Dúpẹ́ Onítìrí tó rán lọ sí Ghana. Dúpẹ́ Onítìrí ò lè arrange bó ṣe máa gbókò ẹ̀ wá. Ǹjẹ́ Dúpẹ́ Onítìrí tẹ̀ any impact? Awíkókó bẹ̀rù Ọlọ́run o. Awíkókó bẹ̀rù Ọlọ́run. Rìkíṣí tó pa ìwọ àti Gani papọ̀ yẹ. Rìkíṣí yẹ máa tú yín kálá ẹ̀pẹ́ tí àṣírí yín máa tú yẹyẹyẹyẹ. Wọ́n ní Gani náà ẹjọ́ donate owó ni tó fi gbé wálé. Bọ́dà mi yẹn wọ́n ní ohun tó bí òun nínú tó dójú tì ní pé wọ́n ní Gani mú 200,000 lè kẹ́kẹ́tà máa fi tó fi support kan fi gbé òkú ẹ̀ wálé. Mo ní owó òkú ọmọ Yorùbá ní Gani ní lọ́wọ́. Owó òkú ọmọ Yorùbá. Ṣùgbọ́n ohun tó máa ṣe tọ́mọ Yorùbá òfin ní kú kò ní ṣe. Ṣùgbọ́n tó bá pẹ́ pọ́ ọmọ Yorùbá kan kú inú ẹ̀ á dùn láti contribute owó tẹ́ máa fi gbé onítọ̀wọ́ nú yẹ̀pẹ̀. Ṣùgbọ́n ohun tó máa ṣe tí ikú yẹ òfin tí òfin ní wọlé tọmọ Yorùbá Gani ò ní ṣe. Mo ló kó àṣedànù. Rìkíṣí ló pa yín pọ̀. Ẹ lè ti ọmọ Adéyẹmọ ṣubú. Ó tì. Ẹ lè ti bàbá Akíntóyè ṣubú. Torí nígbà tọ́lọ́run dá wọn ẹ sì ń bẹ. Gbogbo ilé tẹ́ ń ṣe yẹ ẹ tanra yín jẹ ni. Kò sí ní tó kọ bàbá tí àwọn world media àtàwọn kọ̀ọ̀kan bá dìde. Wọ́n ṣe torí ènìyàn ni. Ọmọ tẹ́nìyàn ò bá rán níṣẹ́ ènìyàn ó re kó má rán yàn kan níṣẹ́ látàrí ọmọ ò rán ọmọ iṣẹ́ o kó wá ní ọmọ yìí dá ṣó ẹni tó ránṣẹ́ gan wá ń rìn káàkiri. Tẹ́yìn bá rán ọmọ níṣẹ́ ló máa ń retí ààbọ̀. Ọmọ tó bá gbọ́rọ̀ sí ìyàn lẹ́nu lèèyàn máa ń dáàbò bò. Ọmọ tó bá surrender tó surrender totally to you ni wàá máa sọ pé anything ò gbẹ́dọ̀ rìn. Anything ò gbẹ́dọ̀ rìn. Onímọ̀ fi sára mi ṣe example. Nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń lé mi lẹ́kìtì mi báyìí. Mi mẹ́ni tó pe Ìgbòho pé ń gbé bàbá Èkìtì òun gbọ́ bẹ́ẹ̀ mo níbẹ̀ ni ó ní ẹ máa bọ̀ Kútọ́nù bẹ́ẹ̀. Kútọ́nù lẹ́pẹ̀ bẹ́ẹ̀ sà. Oníṣẹ́ owó ni. Kò ju bí 5 minutes. Olóyè send owó. Tí mo fi gbéra láti Èkìtì mi báyìí. Ìgbà tí máa dé ìdí ìrókò ilẹ̀ ti ṣú. Ó ní kí n gba hòtẹ́ẹ̀lì. Ẹ̀sùn sí hòtẹ́ẹ̀lì tẹ́ bá dàrọ̀ ọ̀la. Gbogbo yín ni mo sọ fún. Mo kọ́kọ́ ṣe ọjọ́ 12 mo kọ́kọ́ ṣe lọ́dọ̀ olóyè Ìgbòho. Tí mi ń bá gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Tí mi ò ṣe ìyìn tó yẹ kí n ṣe. Kí ló kan ọmọ Adéyẹmọ pẹ̀lú ọ̀rọ̀ mi? Ṣùgbọ́n nítorí pé ó mọ̀ pé bàbá Èkìtì bílẹ̀ ní mẹ́rọ ní bàbá Èkìtì ó yá because mo mọ̀ àwọn kan lọ́lọ́run máa rán ẹni tó lọ́run máa rán yẹ àwọn tí Ọlọ́run máa fi súgbà ẹ̀ tí àwọn tó bá Ọlọ́run bá fi súgbà ẹ̀ yẹ tí àwọn yóò bá ṣọ́ra wọ́n lè torí ẹni tọ́lọ́run náà yẹ kán kọsẹ̀ èmi ò ní kọsẹ̀. Kí ló kan ọmọ Adéyẹmọ lórí ọ̀rọ̀ ikú Saheed Ọmọbọ̀tá? Torí pé Gani Adams ti kó 200,000 lẹ̀ ó pọ̀ ikú ọmọ owó òkú ọmọ Yorùbá ló fẹ́ máa san káàkiri. Ẹ padà lẹ́yìn wọn ẹ fi Saheed ọmọ Adéyẹmọ lẹ̀ ẹ fi bàbá Akíntóyè lẹ̀. Ikú ò ní já ẹnikẹ́ni gbà lọ́dọ̀ wọn. Àwọn kọ́ ló rán Saheed Ọmọbọ̀tá lọ sí
àwọn kọ́ ló rán Saheed ọmọ bọ̀tá, àwọn kọ́ ló rán lọ sí Ghana, àwọn tó lọ já amúlùdùn ń gbà yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe nìyẹn. Àdéhùn òdìdè Ìgbòho iná ló gbà wọ́n jáde síta. Ṣé àwọn tó tún wà ní tó tún lọ àtáàkì sectarians ṣé ohun tẹ́ ẹ sọ náà ni kíkí Ìgbòho tún jáde síta torí pé wọ́n jẹ́ ọmọ Yorùbá? Ẹni abúfún ọba jẹ́ ó gbọ́ ni orí ọ̀kẹ́rẹ́ kokoko láò. Ṣé ọmọdé yẹn mo sọ fún wọn ni? Ṣé àwa yóò pariwo ni pé Dúpẹ́ Onítìrí igbó ló ń tì yín lọ, pé Dúpẹ́ Onítìrí kì í ṣe ọ̀nà? Kí ló kọ́ ọmọdé yẹn mọ pẹ̀lú ikú ọmọ bọ̀tá? Ẹ fi Sunday Ìgbòho lẹ̀, ẹ fi Sunday ọmọdé yẹn mọ Ìgbòho lẹ̀. Òkó ló rán Saheed ọmọ bọ̀tá lọ Ghana. Ẹ gbọ́ mi bí? Ìgbà tí Saheed ọmọ bọ̀tá máa dé Ghana kò sọ fún Sunday Ìgbòho. Ìgbà tí Saheed ọmọ bọ̀tá máa dé Ghana kò sọ fún bàbá Akíntóyè. Kí ló dé? Tẹ́fí wá sọ wípé àwọn bàbá yẹ àwọn ló yẹ kó dá owó, àwọn ló yẹ kó arrange mo ṣe máa gbé ọmọ bọ̀tá wálé. Àfikún yọ èmi sì sọ lẹ́nìí bí ó ti wù kí Dúpẹ́ kó gbọ́n tó, bó ti wù kí Onítìrí kó jáfẹ́fẹ́ tó, ikú ọmọ bọ̀tá sì máa yọ lẹ́nu torí òun ló pa ọmọ bọ̀tá. Òun ló rán ọmọ bọ̀tá níṣẹ́ dé tòrútòrú tí Ọlọ́run dẹ̀ máa mú. Ẹ fi Sunday ọmọ Adéyẹmọ lẹ̀. Ntí Sunday ọmọ Adéyẹmọ dúró fún ni wípé ikú ò gbọdọ̀ pọ̀ ọmọ Yorùbá kankan. Ikú kò gbọdọ̀ pọ̀ ọmọ Yorùbá kankan. Lọ́mọ Adéyẹmọ fi sáré lọ́tún ló sáré lọ́sì tó ń rán yàn káàkiri pé ẹ ṣe báyìí ṣe báyìí ẹ ṣe báyìí. Tẹ́nìyàn kan bá ti wá kù lọ́ndà ọ̀brẹ́là ọmọ Adéyẹmọ òun fúnra ẹ̀ ló rán ẹ̀ iṣẹ́. Ẹ fi Sunday ọmọ Adéyẹmọ lẹ̀. Awíkoko Awíkoko bẹ̀rù Ọlọ́run torí ọjọ́ àti sùn. Hello bàbá mi. Ẹ kú ọjọ́ mẹ́ta o. Ẹ kú ọjọ́ kan pẹ̀lú bàbá. Yes sir. Ẹ kú ètò ẹ̀dẹ̀kú àlàjá ọdún. Yes sir. Agbára lọ́wọ́ ọba Ọlọ́run á jẹ́ pẹ́ fún wa. Àmì àtẹ̀yìn náà. Àmì àtẹ̀yìn náà. Nàìjíríà ayé agbára lọ́wọ́ ọba bàbá dáadáa ní. Ẹ ṣé bàbá mi. Bàbá dáadáa bàbá Yorùbá Ọlọ́run nígbẹ̀mí. Àmì bàbá. Ẹ̀kọ́ àjẹpẹ́. Àmì àmì. Ṣé rí mo wà surprise mo wà very disappointed lórí Awíkonko nígbà tí mo rí live show ṣì tó ń ṣe ní àná yẹn. Kí ló kan tí olóyè Sunday Igboho pẹ̀lú ẹni tó in the first place tí bá ṣe pé olóògógóró ni Awíkonko from the gate tó ti kó ní Yorùbá nation kọ́ bá gbọ́ pé àwọn kan wà nínú wa tẹ́ pé wọ́n ń gbogbo rubbish wọn ṣe yẹn ọjọ́ ìmú ti unfollow ẹ̀. Kí ló kọ bàbá olóyè Sunday Igboho pẹ̀lú ẹni tó kú sí Ghana fún ló lọ ṣẹ́ ni tó ń ṣiṣẹ́ fún olóyè Sunday Igboho ni. Yes. Because ẹni tó rọ ń gangan mo believe pé àwọn ìlòmí wà ní ilẹ̀ Nàìjíríà tó jẹ́ pé ọmọ Yorùbá tó jẹ́ gbọ́dọ̀ pé pírọ́blẹ̀mù Nàìjíríà yẹn ti fẹ́ sí wọn lórí. Bí Awíkonko yẹn pírọ́blẹ̀mù Nàìjíríà àti Tinubu tí wọ́n tẹ̀lé yẹn ó ti fẹ́ sí lọ́pọlọ. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni èèyàn tó jẹ́ ọ̀gá yín tó jẹ́ mú àtòjọ́ ọ̀gá yín kí ló ń tẹ̀sí máa pariwo ẹ̀. Ṣé Sunday Igboho lẹ́fẹ̀ẹ́ máa ṣèjì crowd lẹ́fẹ̀ẹ́ máa pèlú sọ́kọ̀ ni. Lọ́pọ̀ orúkọ Sunday Igboho tẹ́lẹ̀ tí ìdánwò Sunday Igboho olórí burúkú wọn ayé ò tí ì lè gbọ́ wọn. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe pé ìyá wọn pé ẹ wo bí tẹ́ ẹ bá wọn lọ́mọdé. Ó dọmọ mélòó tí Sunday Igboho kó jáde tí òkú wọn padà wálé rí. I wonder o. Gbogbo àwọn tí wọ́n bọ́ lórí Sunday ní tí wọ́n dìde pẹ̀lú tó Sunday dúró tí wọ́n ọ̀ṣẹ́ ọlọ́tẹ̀ mélòó ni ó bá rìn rí tí òkú wọn padà wálé rí. Ẹ wọ́n máa pariwo lórí Sunday Igboho àpé kọ́ wo tó lè Sunday gbogbo ẹ tó bá dìde ọ̀tẹ̀ àti ọ̀tá sólè Sunday Igboho lágbára náà ikú gbóró ló máa pa gbogbo ọnígbẹ̀ ìgbéyàwó. A ní àṣẹ wá àṣẹgun. Wọ́n ní jèrè ayé wọ́n ní jèrè ara wọn. Àṣẹ wá àṣẹ ń tẹdùmarè. Bọ́bí gba ọmọ kò sí tó máa gbóná jùmọ̀ nígbẹ̀yìn láyé wọn. Àṣẹ Èdùmàrè àṣẹ bàbá mi àṣẹ. Ẹ pa ìyá olóyè Sunday Igboho ẹ pa sórí sọ́ọ̀gù yìí. Bẹ́ẹ̀ni. Ẹ bà nǹkan ìní ẹ̀jẹ̀ ẹ ta síta fáwọn ọ̀tá. Ẹ tún pa olóyè Sunday Igboho káàkiri ẹ dẹ̀ lẹ́sẹ̀ padà
wọ́n máa pàdánù ayé tọmọtọmọ ni. àṣẹ o àṣẹ tẹdùmarè. ògo wọn nílé ògo nílẹ̀ Nàìjíríà wọ́n máa rìn wọn nílé ògo wọn. àṣẹ 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 ẹ má bá mi ṣe àṣẹ ẹ má bá mi ṣe àṣẹ. kí ló dé tẹ̀jẹ̀kẹ́dẹ́ lẹ́ni kó sinmi ṣé olóró sáyé gbọmọ bẹ̀tà ní olóró ní gbọ́dọ̀ ni. I wonder. àbí tí wọ́n lọ ṣe wọ́n rí outfit lọ́rùn ẹ̀ pé òun ló fokùn sí lọ́rùn òun ló pa ni. I wonder. ṣé wọ́n rí bẹ́ẹ̀ ni ẹ wá bọ́ síta ẹ wá ṣe láti di òṣì gbogbo àwọn tí wọ́n ṣe ọ̀tá àwọn tí wọ́n fún lówó àwọn tí wọ́n ṣe kíní kan ṣé olóyè Sunday Igboho ránṣẹ́ ni àbí òun ni MUA ni ṣé oògùn tí MUA ṣe fún yín ẹ wo lónìí nísìnyí tẹ́yìn tẹ́ bá fẹ́ mọ̀ pé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yẹn wípé wọ́n set up ọlọ́run gan ló yọ olóyè Sunday Igboho gan because èmi sọ fún gbogbo yọ Awíkókó pẹ̀lẹ́ tó sẹ́ẹ̀lì olóyè Sunday Igboho out ńjọ́ tí wọ́n wá ní ẹ̀ àwọn ọmọ Yorùbá nígbà ìgbé ẹ̀ bó ṣe wà bẹ́ẹ̀ yẹn a mú sínú gan àwa kan wà pé à ń sọ láàárọ̀ à ń sọ lọ́sàn-án à ń sọ lóru tí ò bá mọ̀ pé àwa ń sọ òun ni ó pẹ̀lẹ́ tó sẹ́ẹ̀lì olóyè Sunday Igboho síta ní ọjọ́ tó wá bọ̀ sílẹ̀ tí wọ́n wá kabọ́lé láti Awíkókó ọlọ́tẹ̀ ni bó lè ṣe wà yẹn ọ̀tẹ̀ máa tẹ̀lé ìjọba. àṣẹ wá àwa mọ̀ gbogbo ṣóòṣì tó ń ṣe tó ń ránṣẹ́ yẹn ńgbà tí wọ́n lọ àtáàkì mi tí wọ́n lọ àtáàkì yẹn láti lè fi disturb Yorùbá nation kí Yorùbá nation má bàa wáyé. ṣé èyí ni pé nígbà tó ń declare Dúpẹ́ Onítìrí wọ́n tẹ̀ ṣé wọ́n gbé Dúpẹ́ Onítìrí wọ́n gbé dòdò lójú tí wọ́n ti mú. tó bá jẹ́ pé ọmọ Yorùbá kan nínú àtọ́ṣe Yorùbá nation ló dán nǹkan tó dánwò yẹn àbí bàbá olóyè Sunday Igboho ló sọ orúkọ nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn ẹ rí i pé wọ́n tẹ̀lé yẹn kò tí ì ṣètò tó yẹ gan ẹgbẹ́ olórí ilẹ̀ bàbá lásán ló sọ tí wọ́n block everywhere tí wọ́n lọ ka mọ́lé ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ẹ́dẹ̀gidi ọ̀tẹ̀ nítorí pé ohun tẹ́ fẹ́ jẹ ẹ máa gbẹ̀bọ̀dì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan ẹ ní pé èèyàn kan lọ́nà máa ránṣẹ́ igba yẹn ló dẹ̀ kó tì lẹ́yìn torí pé tẹ̀ bá ti ẹ lẹ́yìn gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ bọ́ ṣe sọ kéèyàn má máa lọ tí ara ẹni yẹn ṣe sọ́nà kó má lọ kọsẹ̀. bẹ́ẹ̀ni. àwọn kan wà fẹ́ pé nípasẹ̀ bàmá Kalamagbo you are welcome ìyá mi Grace Olúṣòótọ́. bọ́dẹ̀ ṣe wà ń bẹ̀ yẹn láṣẹ Èdùmàrè gbogbo ẹni tó bá dìde ọ̀tẹ̀ sí olóyè Sunday Igboho ikú gbọ́dọ̀ ló máa pàwọ̀ tọ́mọ. àṣẹ wà àṣẹ ń tẹ Èdùmàrè. ẹni tó bá kí Yorùbá nation kó bá wá sí ìmúṣẹ ìgbóró máa wọlé oníkọ̀ọ̀kan ní lọ́kàn lọ́wọ́. bẹ́ẹ̀ni ìgbé rárá òun làrá ké wọlẹ̀ ìgbé rárá lórí ọ̀tá Sunday ọmọ Adéyẹmọ ìgbé rárá làrá ké wọlẹ̀ ìgbé rárá lórí bàbá Akíntóyè ẹni máa ní kí bàbá Akíntóyè òun mọ̀ ṣàṣeyọrí ìgbé rárá làrá ké wọlẹ̀ làrá ké wọlẹ̀ ìgbé rárá ẹ ṣé bàbá mi. Sunday Igboho Àtíkù bàbá Bánjí Akíntóyè Àtíkù títí ló máa pa gbogbo àwọn ọ̀tá yín wọn ní kú síbi ẹrù wọn lágbára náà gbogbo ẹni tó lé yín tó sọ pé òun tẹ̀ ṣe pé kò dáa wọn ní kú síbi ẹrù wọn torí báyìí ti mọ̀ òtítọ́ bí èlé sọ pé wọ́n yóò mọ̀ òtítọ́ òótọ́ yóò sì sọ ọ́ di òmìnira àwọn tí wọ́n tẹ̀lé Nàìjíríà nísìnyí ṣé wọ́n rí bí wọ́n ṣe ń jìyà nù Nàìjíríà ní àwọn tó jẹ́ pé àwọn ọmọ wọn ayé òní gbàgbé ìrọ́dìrọ̀ wọn lórí ilẹ̀ ọlọ́mà jí wọn kúrò lórí ilẹ̀ ni ìpínlẹ̀ ọlọ́mà rọ̀gùn sílé wọn ni àwọn olórí àríkẹ́kọ̀ọ́ fún alómìnira torí ohun tẹ́lẹ̀ jẹ ẹlẹ́ bọ́jọ́ làwọn ọmọ lọ́wọ́ jẹ́ àwọn ọmọ tí ń sìn nígbà tí Nàìjíríà ṣẹlẹ̀ nísìn tó affect most why tó affect everybody ṣé kò affect ọmọ tiwọn náà ni àwọn agbóra àjẹgbó lórí burúkú wọn ní jèrè ayé wọn ní jèrè ayé ẹgbẹ́ ètò ọ̀lọ́pàá. ẹ ṣé bàbá mi yóò dára fún yín yóò dára fún yín ẹ ṣé bàbá mi. ẹ fi olóyè Ìgbòho lẹ̀ bẹ́ẹ̀ tí ń lé ẹ lè bá torí kò jí ṣe ara ẹ̀. mo ń sọ fún yín Saheed ọmọ bọ̀tá mi ò fi kú yọ ó ní gbogbo wa la máa kú ìyá òun ṣe kì í ṣe tuntun mọ́ bàbá tó bí èmi kú bàbá tó bí bàbá mi kú ìyá mi kú ìyá tó bí ìyá mi kú èmi náà ò ní ju sáyé ṣùgbọ́n ká rìnrìn ká ṣe ohun tó jẹ́ pé àwọn ènìyàn méjì mẹ́ta sọ nípa wa nípa dídáadáa má torí owó kò ṣí ọ̀nà ọmọ bọ̀tá ò sí ní under umbrella olóyè Chief Sunday Adéyẹmọ in the first place olóyè ló gbà nínú police station mọ́tò ẹ̀ méjèèjì àwọn ọlọ́pàá yẹn ti kó ọlọ́pàá yẹn ó lè yẹ owó táwọn ọlọ́pàá yẹn láwọn máa gbà tó lóyè sọ wípé I will give it to them òyìnbó náà ni wàhálà I will give it to them pé kó jọ ọkọ filẹ̀
ibi tí bàbá ẹ̀ ti ń sọ̀rọ̀ lọ́lọ́yẹ ló ti discover pé ara bàbá Saidi Ọmọbọ̀tá ò yá tó nǹkan tó confirm pé olóyè tún fún bàbá òun lówó kó lọ fẹ́ra oògùn kó fi tọ́jú ara wọn ìgbà yẹn kò sí ní ọ̀dà ó ti tẹ̀lé onítìrí lọ o ṣùgbọ́n kò tí ì ṣe láṣẹ wà ó sì ń gbọ́ teku ó ń rò fẹ́ yẹ ó ń gbọ́ tẹyẹ ó ń rò fẹ́ kú ó ń gbọ́ tàdán ó ń rò fún ọbẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ṣé olóyè Ìgbòho ló rán Ọmọbọ̀tá ló rán lọ sí Ghana ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ ẹ jẹ́ ká jọrò dáadáa èyí ọlọ́kùnrin tán ní kó ṣe tó lóun ò lè ṣe tó Gani ta ní kó jáde síta káwọn Fúlàní má bàa pa wá ká má bàa pọjọ́ ọ̀la Yorùbá tó jẹ́ pé ìkan nínú ọjọ́ ọ̀la Yorùbá kú tán ó yá Gani lára láti dá 200,000 naira pé ẹ lọ fi gbókò ẹ wọlé òun rẹ̀yìn ọ̀tá nǹkan ṣíọ. ẹ̀yìn pọ̀ tí Dúpẹ́ Onítìrí sì fẹ́ pa ẹ̀yìn pọ̀ tí Gani Adams tó máa padà nù ẹ̀yìn pọ̀ tí Awíkókó sì máa kó ṣìnà ẹni Ọlọ́run bá yàn kò ṣe ó ṣòro fọwọ́ ta láyà kí lẹ̀ ń bá ká ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá irọ́ ni wọ́n pa gbogbo ọ̀nà náà ń gbà orúkọ tó fẹ́ ń bàjẹ́ tọ́lọ́run ò bàjẹ́ ọ̀rọ̀ yé dà ní ọmọ aráyé ni wọ́n gbẹ́yẹ ẹyẹ lékelèké wọ́n jù sínú ẹfun nígbà tí lékelèké máa jáde síta ṣe ló túbọ̀ ń rẹwà sí i odídẹrẹ́ kó wọ́n jù sínú epo nígbà tó dídẹrẹ́ máa jáde nínú epo ṣe ló ń ṣàyín sí ẹ fi Sunday ọmọ Adéyẹmọ mọ́lẹ̀ ǹgbà tẹ́ ẹ̀ mà ṣírí mọ́ ọ̀rọ̀ náà ò yé yín mọ́ lẹ́fi ń wọ́ gbogbo ọ̀nà ẹ tún wá ọ̀nà tẹ́ ẹ máa gbà ẹ̀ wá rí ó wá jẹ́ ikú Ọmọbọ̀tá lẹ́tún fẹ́ fi kọ́ wọn lọ́rùn wèrè kan mo ti búlọ̀kù ẹ̀ ó ní wẹ́ẹ̀dẹ̀ abandon word ẹni tẹ́nìyàn bá rán níṣẹ́ tí Ìgbòho bá rán mi ní Ọ̀yọ́ tí mo bá dé Ọ̀yọ́ tí mo bá pe Ìgbòho tí ò bá dá mi lóhùn mọ́ tí ò dá mi lóhùn mọ́ that is what we call abandon pé ó rán mi níṣẹ́ mo wá débẹ̀ tó wá yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ mi Ìgbòho will never do that Ìgbòho will never do that ẹ wá sọ̀rọ̀ pé Saidi Ọmọbọ̀tá ó kú sínú ẹ̀ṣẹ̀ ó kú sínú iyè ríra ó kú sínú ọ̀tẹ̀ mi ò fi kú yọ ẹni tẹ́mi àtẹ́jọ́ sọ̀rọ̀ dáadáa ni ìmọ̀ ń lo dáúlà Ìgbòho orúkọ Ìgbòho ló máa ń fi ń rìn káàkiri ńgbà yẹn lọ́hùn nígbà tá lọ ṣe bẹ́ẹ̀dẹ̀ olóyè Ìgbòho ní Ìgbòho town mo máa rà tí Ọmọbọ̀tá dáńbẹ́ in the name of Sunday ọba Adéyẹmọ Ìgbòho ṣá ẹ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ pé ó ṣe ìbádẹ́ ìṣe kó ronúpìwàdà kó rí wípé kó wá ara ẹ̀ rí owó wọ́n ti fowó dí Ọmọbọ̀tá lójú kò jẹ́ owó ara ẹ̀ rí nígbà tí tó pé oṣù kan tó yẹ kó Ọmọbọ̀tá padà lọ sí police station tí olóyè Ìgbòho ti settle kó padà sí station ṣe ló bọ́ sórí social media tó bẹ̀rẹ̀ sí ń bú àwọn ọlọ́pàá yẹn òun làwọn ọlọ́pàá lọ fi attack ẹ̀ ń gbà ẹ̀ lé kì í ṣe attack náà fẹ́ lọ arrest ẹ̀ tó ló ń gbójú wíńdò jáde tẹ́ bá rántí tó kó ọta ìbọn dání tó ní òun rèé o wọ́n yan Ọlọ́run ní òjò wọlé gbogbo ẹrù náà ti kó lọ wọ́n kó tẹlifíṣàn lọ wọ́n kó gbogbo ẹ̀ lọ ìgbà tó máa jáde ń bẹ̀ ẹbí àwọn àjàkáyé ẹbí wọn léèrè àwọn wo ló ní kọ́mọbọ̀tá kó máa lọ Ghana ṣèbí nígbà tó fẹ́ gba secretariat Ọmọbọ̀tá ń wá sí Ìbàdàn ìgbà tó rí pé iṣẹ́ yíwọ́ ló sá padà ó wà àwọn ọmọ ṣé ọmọ Adéyẹmọ ló rán wá sí kó wá bá wọn àtáàkì àwọn èèyàn nìbàdàn ẹni tó pè mí tó sọ fún mi ó ní bàbá orí ló yọ òun ló fẹ́ jẹ́ second oyè àwọn ológun second command èèyàn kan ní chief of army staff bóyá òun ló fẹ́ jẹ́ vice of chief of army staff ó nígbà tó wọ ẹ̀yìn tó ń rí Ọmọbọ̀tá mọ́ lòun náà bá yíyá dànù aṣọ burúkú aṣọ ẹ̀wọ̀n aṣọ dry nation
tó ń wọ̀ sí wọn lọ́rùn ó nínú kọ́tà ló ń bọ́ ti tòun sí. Ó ní Ọlọ́run ló ní kó ń wọ níkà àti sígẹ̀tì sí òkè. Òun wá bẹ̀rẹ̀ sí jọ́ọ̀gì lọ bí ẹni tó ṣe ẹ̀sásáìsì ní àárọ̀ ló fi jọ́ọ̀gì kọjá láàrin àwọn àmì yẹn. Ó ní bó ṣe rí bàbá ebi bí sportman. Ó ní níkà tó ń wọ̀ Ọlọ́run ló ní kó ní àpò ibẹ̀ ló ti ra aṣọ. Ó ní ibẹ̀ ló ń ti ra aṣọ tóun ti wọ̀. Ó ní àkùrẹ́ yá lára àwọn tó wà lábẹ́ igi tó tẹ́ pé kò ṣe ó yẹ kádélé kó sápamọ́ ṣé kò yẹ kádélé ó ti yọjú. Mo ní oṣù ọ̀pọ̀ ọmọ bọ̀tà wá sí Ìbàdàn olówó. Ó ní inú kọ́tà lòun bọ́ aṣọ ti tòun sí ṣé olóyè Ìgbòho ló rán wọn. Awíkoko torí owó YouTube radio station ẹ̀dà television station ẹ̀dà àbòsí ò léèrè kò sí tẹ́nìyàn fún àbòsí kójọ láyé yìí kì í tọ́jọ́ mọ́tòrí pé o fẹ́ ga kó ló fẹ́ fa èèyàn kan lulẹ̀. Don't say that you want people to love you, you want to bring somebody down. Ìṣẹ̀dá onítọ̀hún ò ní gbà torí pé ọmọ Adéyẹmọ ò jáde pé ebi ń pa òun ẹ̀ fẹ́ bí àwa ilá lè sọ pé ajáde síta torí pé wọ́n ń fi ìyà jẹ wá ebi ń pa wá. Àròwó náà kì í ṣe torí owó lọmọ Adéyẹmọ fi jáde síta torí ẹ̀mí èmi àti ìwọ di pípa tán pa ọmọ Yorùbá di jíjí tán jí ọmọ Yorùbá. That is why ọmọ Adéyẹmọ jáde síta. That is why bàbá Akíntóyè sọ pé kì í ṣe plan Awólọ́wọ̀ fún ìran Yorùbá rèé. Olómú bàbá yẹn lè ní ìgboyà jáde síta wípé mo láàlá I have a vision, a dream. Mo rí Awólọ́wọ̀ lójú ìran mi. Nǹkan bẹ́ẹ̀ Awólọ́wọ̀ bá mi sọ pé ó tó àkókò fún ìran Yorùbá láti rí ògo rẹ̀ lò. Ẹ yé ṣọ̀tẹ̀ ẹ máa gbọ́ gbogbo ẹ̀yin abànìyàn jẹ́ ìjọ tẹ́ bá ti dẹ́kun àti banijẹ́ la máa bà yín jẹ́ kanlẹ̀. Á bẹ́tà kẹ́ ẹ jáwọ́ àtẹ̀yìn tí Gani Adams ń lò àtẹ̀yìn ẹrú Gani àtẹ̀yìn mi ò gbọ́pá mi ò gbọ́gbó tẹ́ sọ tẹ́ ní àṣẹ àwọn bàbá ẹ̀ ti gbowó lọ́wọ́ olóṣèlú ìgbẹ̀yìn yín ò lè dáa ìgbẹ̀yìn yín ò lè dáa ìgbẹ̀yìn yín ò lè dáa. Ẹ wá wo bí ìlú ṣe dà tó yẹ ká jọ sowọ́ papọ̀. Mo sọ fún yín pé primary school àwa ti wá ní pé ìjọkọ̀ Yorùbá máa bọ́ nínú ìgbèkùn yìí. Àwọn àgbààgbà tó máa jáde síta àárí kò ságbàgbà tó máa jáde síta. Bàbá wa Bọ́lá Ìgè tó gbójú síta kókó ń jáde síta Nàìjíríà wọ́n yin lọ́rùn wọ́n yin pa. Bàbá Akíntóyè àti Sunday Ìgbòho tọ́lọ́run tó wá lò tó tì wọ́n lẹ́yìn tó jáde síta tó yẹ ká gbárùkù tì wọ́n. Ìjẹta ni mo gbọ́ 120 Boko Haram wọ́n náà sọ̀rẹ́ndà irọ́ ni o òjé ni wọ́n ń lò. Wọ́n ní àwọn kan ti wọnú sẹ̀mẹ̀ bọ́dà pé wọ́n àrẹ́sì wọn wọ́n ní àwọn Boko Haram ló rán wọn kán wọ́n á ràn wọ́n lọ́wọ́ to conquer the Yorùbá. Àrí yẹrù Gani ò rí yẹrù àfi kó máa sanwó òkú ọmọ Yorùbá. Gbogbo tẹ́ ẹ bá ṣe sílẹ̀ Yorùbá Ọlọ́run máa bí yín o. Ẹ fi ọmọ Yorùbá ẹ fi wá lọ́rùn lẹ̀ ẹ fi Sunday ọmọ Adéyẹmọ ẹ fi lọ́rùn lẹ̀ Ìgbòho Òòṣà. Aníyì káyé wà adé orí ọ̀kíní ó yàtọ̀ sí tẹyẹkẹyẹ o. Kì í ṣe pé ó délé ayé ó dé látọ̀run wá ní ọ̀kí tí ń gbé adé títí ẹ̀ wá láti ọ̀run wá lọ́mọ Adéyẹmọ ti mú iyì wá. Ẹ fi bàbá Akíntóyè lọ́rùn lẹ̀ kí ló kọ bàbá Akíntóyè pẹ̀lú ikú ọmọ bọ̀tá. Ẹ pé Dúpẹ́ Onítìrí inú mi dùn. Èmi àti bọ́dà mi kan sọ̀rọ̀ láìpẹ́ yìí mo ní ṣé ọ̀nà tí ń gbà tá à ń ṣe mítìn pé a fẹ́ kí wàhálà tó wà láàrin bàbá àti Onítìrí ó parí tá a pé Onítìrí wọlé bí Onítìrí ṣe wọlé báyìí títà ìdí ọmọ bàtà rí i pé my mommy màmá mi tó ṣú ọ mo wá ń wé ẹgbàá mi tá a dẹ̀ ń sọ wípé nínú wa kò sẹ́ni tó ní nọ́mbà ìyá ẹ̀ lọ́wọ́ ọ̀tọ̀ lẹ́ni tá a pè màmá mi tó ṣú ọ màmá mi tó ta lẹ́nu ní ngbà tó Onítìrí máa dá ọmọ bàtà lóhùn ó ní Saidi ọkọ mọ́mì broda mi Saidi ọmọ bọ̀tà ọkọ mọ́mì Saidi ọkọ mọ́mì. Gbogbo àwa tá wà ń mìtì yẹ Omíyalé wà ń bẹ̀ Kásmọ̀ wà ń bẹ̀
Sugar Boy wà ńbẹ̀, ọmọ bọ̀tà ọmọ Lúkà wà ńbẹ̀, àfà Akim wà ńbẹ̀, gbogbo wa lanu lẹ́ni. Kí ló wá kan ọmọ Adéyẹmọ pẹ̀lú ikú Saheed ọmọ bọ̀tà? Ṣé ọmọ Adéyẹmọ ló rán lọ Ghana ni? Ṣé àwọn Yorùbá nation tí Saheed ń ké pè tì ló rán lọ Ghana? Ẹni yẹn tún ṣe ó dárúkọ ìyá Janet Fashakin. Kí ló kan ìyá Janet Fashakin lórí ọ̀rọ̀ Saheed ọmọ bọ̀tà tí Saheed ti gbé ṣépè? Torí pé àwọn ìyá yẹn wọn tẹ̀lé Dúpẹ́ Onítìrí. Kí ló kan Gani Alágbàlá tẹ́ ń dárúkọ ẹ̀ pé Gani Alágbàlá yẹ ọ̀dájú ni? Kí ló kan Gani Alágbàlá pẹ̀lú Saheed ọmọ bọ̀tà? Ṣé Gani Alágbàlá ló rán Saheed lọ sí Ghana? Ẹ dárúkọ àwọn Yorùbá World Media pé àwọn mídíà yẹn wọ́n ń dájú. Ṣé àwọn Yorùbá World Media ló rán Saheed ọmọ bọ̀tà lọ sí Ghana? Èmi jẹ́ kan lára wọn. Tẹ́ni tí bá ṣẹlẹ̀ tá bá pè wọ́n àmọ́ ipa tán kó. Saheed ọmọ bọ̀tà ti yọra ẹ̀ kó nínú Yorùbá World Media bí Gbẹ̀dú ṣe yọra ẹ̀ kó nínú Yorùbá World Media tí ń wùwàkiwà lọ́wọ́. Ṣé àwọn ló rán wọn níṣẹ́ ni? Kí ló dé tẹ́ lẹ́kì ọ̀tẹ̀? Ẹ bí Ìgbòho lọ́rùn ńlẹ̀, ẹ fọmọ Adéyẹmọ lọ́rùn ńlẹ̀. Ẹ máa lé ẹ lè bá ọmọ Adéyẹmọ. Orí lọ́lọ́run ọba mi fi ṣe. Ẹ máa lé bàbá Akíntóyè ẹ lè bá. Yọ àwọn bàbá wa wọ́n ní níwájú láàmú kígbe kùkùté ni. Bẹ́ẹ̀ ni eré tájà yín bá fogún ọdún sá ìrìn fàájì ní fẹ́ ṣe. Ṣé ẹni tó wà wò kọ́ ṣe? Kó rántí pé ìjọ kan ń bọ̀ wọ́n máa ṣubú. Torí pé aláwòkọ́ṣe kò lè dàbí ẹni tí Ọlọ́run ọba mi fi rán. Ọlọ́run ọba mi ló fi rán bàbá Akíntóyè. Ọlọ́run ọba mi ló ń bá wọn tó. Ọlọ́run ọba mi ló mọ̀. We have so many people call themselves a warrior, a general. Mo lè sọ kedilẹ̀ èmi mo lọ́mọ ogun bíi 1 million. Nígbà tí ìpọ̀jù dé bálẹ̀ Yorùbá wọ́n farí sínú ni. Wọ́n ní akíkanjú títí wọn o. Ọmọ kékeré sí làwọn àwọn sì young. Gani Adams ò ní kúre tó bá padà lẹ́yìn Saheed ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. God bless every one of you. Ẹ máa sọ fún wọn wípé ahéré ló máa rẹ́yìn olóko. Bó ti wù kán dìtẹ̀ tó bàbá Akíntóyè Sunday Ìgbòho ló máa rẹ́yìn wọn. Torí Sunday ọmọ Adéyẹmọ ti jáwé olúborí yóò mọ borí àwọn ọ̀tá ni. Ó ti jáwé tẹ̀tẹ̀ yóò mọ tẹ gbogbo àwọn ọ̀tá ẹ̀ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo èyí tẹ dúró nínú pé Yorùbá nation kò ní kú. Ẹ ti jáwé olúborí ẹ borí ọ̀tá. Ẹ ti jáwé tẹ̀tẹ̀ ẹ máa tẹ àwọn ọ̀tá yín rì ní. Ó yá tẹ̀tẹ̀ ọmọ ẹ̀ lẹ̀ 1. Ó yá tọ̀tá ẹ̀ mọ́ lẹ̀ 2. Èmi máa ti tọ̀tá mi mọ́ lẹ̀ 1 2. Mo tọ̀tá mi mọ́ lẹ̀ 1 2. Wómú lórí ọ̀tá wó. Orí àwọn ọ̀tá yín á máa wó ni. Yorùbá nation no going back. Wọ́n ń bọ̀ ya ajá ni àwọn àgbààgbà ní Ṣàngó ló níṣẹ́ rẹ̀. Ẹ̀jẹ̀ amúra àwa ojúlówó ọmọ ọkọ. Ẹ̀jẹ̀ amúra nígbà tí wọn ò tí mọ̀nà àbáyọ lára fi ń ta wọ́n. Ṣé gbọ́ mi? Àṣírí wa kò ní wọ̀n fọ́wọn ọ̀tá lágbára Olódùmarè. Ilé yìí ò ní gbóná, ọ̀dẹ̀dẹ̀ yìí ò ní gbóná, bẹ́ẹ̀ ni kò tún ní tutù jù. Orí ọ̀fẹ́ Ọlọ́run yóò máa bá yín gbé. Jésù.